èèmọ̀ ńlá Sulaiman pa ẹ̀gbọ́n rẹ̀ nílùú Ṣẹ̀pẹ̀tẹ̀rí ó nítorí pé ó mọ̀ yìnbọn fóun lójú àlá. ọwọ́ àwọn agbófinró mà ti tẹ arákùnrin ẹni ọdún 43 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lateef Sulaiman. ó ti fi òkúta fọ́ orí ẹ̀gbọ́n rẹ̀ pa lórí ẹ̀sùn pé òun mà rí ẹ̀gbọ́n òun tó mọ̀ yìnbọn fóun lójú àlá. gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ, bí afurasí náà bó ṣe tají látojú oorun, ìmọ̀ ló mà sọ pé òun mà lálàá wípé ẹ̀gbọ́n òun rèé ó mọ̀ yìnbọn fóun látojú oorun ní Ṣẹ̀pẹ̀tẹ̀rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. kàkà kó mà mú ọkàn rẹ̀ kúrò lórí àlá náà, ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n porúkọ rẹ̀ ní Mustapha Hamidu ẹni ọdún 52, ìmọ̀ ló mẹ́gbà lọ. ó sì gbé òkúta ńláńlá kan ó sì fọ́ mọ́ ẹ̀gbọ́n rẹ̀ lórí tíyẹn fi jáde láyè. àwọn ará àdúgbò wọ́n gbìyànjú àti dóòlà ẹ̀mí arákùnrin náà. wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn aládàáni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìlérí Olúwa Hospital, níbi tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé arákùnrin náà rèé ó ti kílẹ̀ ayé yìí pọ́dìgbà ó ṣe o. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká ó ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta pé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Badmus Yunusa ó mà ló mà mú ẹjọ́ náà tó fi tó àwọn ọlọ́pàá létí o, kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n tó fọ́n sí ìgboro láti tọ ipasẹ̀ afurasí ọ̀daràn náà kí wọ́n tó mú un. wọ́n ní táwọn bá ti parí ìwádìí àwọn ó sọ̀ǹgọ̀rọ̀ rẹ̀ lọ sí ilé ẹjọ́ láti lọ́ọ́ fi mú báyìí láti fi kàtà òfin o. kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó má jẹ́ kí èdè ayé kò di èmi àti yín. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́ọ̀bẹ Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.